Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Olè bá wọn dé níyàn mọ́ ó padà. Ẹni táyà fọwọ́ sọ̀yà pé ọmọ wa bí. Ètò ayé mi níbẹ̀rẹ̀ o kọ́kọ́ kúrò. Àtìlẹ̀ dìde wádìí ìṣòro ó lè jù. Èmi gan ò mọ̀ pé wọ́n padà di ọmọ tó ń sọ. SARS ó jẹ́ bàbí sọ fún ọjà mo tiẹ̀ ti kọ́kọ́ rárá òpin bó ti jù. Èèyàn àtàkẹ́tì mo tiẹ̀ ti kọ́kọ́ rárá òpin bó ti tán. Mo ti rò pé wọ́n jẹ́ yàgò ní ìgò tó ní kọ́ba mi tó forúkọ rò mí ò wòye lọ́la bá dé lórúkọ Susi Bàfọ̀káyé. Ìmọ̀nà ọjọ́ yẹn máa ní oṣù ìmọ̀nà tí wọ́n ti rò pé méjì ni kò lè bá wọn dé ní ọmọ ògbàdà ẹni láyé fọwọ́ sọ̀rọ̀ pé SARS photographer yà kéétì SARS. Ó ní kẹwò ní kẹtùwò àná o láti gbà. Sàdémọ́lá etí ọjà lórí bá sọ fún ẹ. Takọ̀ wá bí ẹni ò sí o níjọ tẹ́nu òní tó ń jẹ́ ìgbàdùn kọ̀ọ̀kan jẹ kúrò. Tààrà tó sùn ní ibùsùn kan sún pákó kiri. Tàfíkáyé ti gbé mi wọ̀ rí o báyé mo wà mọ́nu mo wà kò yé mi aláyé gan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye o láti ẹ̀mẹ́ta lòdì fi hàn mi o tí ó yé mi má sáré o má jẹ́ dúró o má jàpọ̀ wọ́n ní méjì má ṣì dùn láyé mi lẹ́ni àròpin bá padà dẹ́ni tó gbàyè láyé ń péjọ bí èèrà fún kó tó dé. ìmọ̀lá ọjọ́ yẹn máa rí o débọ̀ láti wọ́n ti rò pé méjì ni kò lè bá wọ́n dé ní ọmọ o. Inspector ẹ̀ka ẹ̀fọ́ sọ̀rọ̀ pé ọmọ mi. Àwọn tó kú sọ fún Débọ́lá ẹ̀ má dúró má jà sọ má sáré aṣáájú láyé. Má dúró má jà sọ má sáré aṣáájú láyé. Inspector àwọn tó kú ọmọ wo bí o ti ayé sí. Àwọn tí la jẹ́ máa torí adùn ayé o. Àwọn tẹ̀sán ló kù ìyà jẹ́ mí náà. Máa torí adùn ayé yìí o. Ya paradíṣe lọ́wọ́ mi o. Àwọn tó kúrú òkú SARS. Ọjọ́ agbára náà ti yọ sọ́nù. Tásọjọ́ mi mọ kálẹ̀. Ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run. Àwọn ẹyẹ wọn ké. Ọjẹ́ àwọn ẹyẹ wọn ké lólè. Ọjà ló sanwó mi. Lúlí ọ̀rẹ́ ọ̀fẹ́. Nọ́mbà 1. Ìràwọ̀ méje ló yọ ní. Bàbá Bóyè Bẹ́sù. Àwọn ẹyẹ wọn ké lólè. Ó bà mí o. Owó ti bà mí. Bọ́dún ló gbé wá àwọn eléyìí ò ṣẹ́nu owó. Ọjà bá gbórin mú ní bẹ́ẹ̀. Àwa nọ bí ẹni gbóhùn tó bẹ̀wò. Ọjà bá gbórin mú ní bẹ́ẹ̀. Àwa nọ bí ẹni gbóhùn tó bẹ̀wò. Bébí bá ti rí ọjà bí gbóhùn. Kòkó mi ti so. Àtọmọ kékeré àtàgbàlagbà. Àtọmọ kékeré àtàgbàlagbà. Ṣé máa ń sọ? Ká ó yẹ. Aláṣẹ Golden Tourism Event Center. Bàbá Bóyè bẹ́ẹ̀ lọ́jọ́ gbogbo máa sọ fún wọn. Ọjà máa sọ fún wọn wípé ẹ̀kọ́ kan bá mi tẹ́wọ́ àdúrà yìí.
ọjà bá bọ́jà. He has given us today. Ó la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. At this moment, Lórí Démọ́lá. Démọ́lá. Sọ́jà tó máa tó ti kẹ́rù sọ́tà. Gbogbo ilé ayé. very important chapters from the Holy Quran. As Tó the bá ti dé promise nù of education ìyá ẹ̀ tó ti bẹ̀rẹ̀ ọ̀tá níní. continue to bless her. Pálábọ̀ yóò bá yà lókèrè. To settle down, I understand. Ọjà I believe tó that's bá rojú kókó. sister. That's people that are very Ìbùdó ọmọ Ádámọ̀. Somebody said, Wá níta ló rọ̀ níṣẹ́ o. Ọjà wọ̀. Nígbà tó jẹ́ gbádùn rẹ̀ lálẹ́ tó rí mú. Ọjà wọ̀. Wọ́n alákọ̀rí oníranú kí ló wá rojú kókó. Ọjà wọ̀. Báwo tàbí mọ̀ ní? Thank you. Àwọn ọmọ lẹ́yìn adìyẹ o. Ọ̀sẹ̀ tó kọjá lára gùntàn. Tó bímọ mẹ́jọ lápapọ̀. Wọ́n fọ́ra bẹ́ẹ̀ nígbàdí. Sọ́kọ́jà tí wọ́n fi bí wọn bá fẹ́ bí. Tóun náà fi fún tó wá nínú rẹ̀. Káàrí wù tó fẹ́ bí. Thank you. Bálábọ̀ yóò máa dẹ̀ bímọ. Àwọn ọlọ́ba kọ́ kì í pẹ́ẹ́kú ẹ̀wọ̀ ọmọ. Wọ́n á sọ para ò lébi. Àgàgà tọmọ náà ọ̀bá rẹ̀ wà. Ibi ọmọ Ádámọ̀ Démọ́lá. Wọ́n á máa gbé mú. Wọ́n á ní ṣe bí báyìí tó yẹ kó yà sí. Òyà lé olówó. Wọ́n gbàgbé fọlọ́run tó dánú ẹ̀. Ó ti ṣe ohun tẹ́nu yóò jẹ́ o. Démọ́lá èmi kì í pa dalẹ̀. Súnmi. Ìgbà tí mo jẹun láláì lẹ́rọ ẹnì kan ò rí mi. Ìgbà tí mo jẹun láláì lẹ́jà ẹnì kan ò bínú rárá. Nígbà ìtọ́lọ́ gbàdúrà tí mo lè jẹun lẹ́ẹ̀mẹ́ta àjẹkánú ẹni bá ń gbàdáyé bí bóyá. Ọjà kọsọ̀rọ̀ àwọn ọ̀dọ́mọ̀ fún òní ẹ̀rí. Kẹ̀sọ̀rọ̀ ayé ní ṣáàkì ọba ẹja o. Mọ̀gbọ́ mọ̀fọ́ kẹsọ̀rọ̀ ayé dà kúrakúdà. Tọ́lọ́yìn mo pè ní kọ́kọ́dà lágbára ọlọ́run o lágbára aláwùrà mi. Yé ń wo jẹ̀yìn máa yé. Ẹ̀fọ́ ojú ìyẹn ṣẹ́rú o. Ẹ̀fọ́ àjẹ́ ìyẹn ṣẹ́rú o. Ẹ̀fọ́ amọ́nijẹ́ni àfàìmọ́nijẹ́ ajẹ́ni tó bá ní kárọ̀. Ọmọ aráyé àwọn yẹn ṣe é rú. Àmọ́ ṣe é bọ́ aláwọ̀. Èmi òyìn ní babaláwo rẹ̀. Sọ́kún Suzy tó lè rú láyé bí. Thank you. Ọ̀tẹ́lò. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o. Ọmọ Odùduwà. Suzy. Mo mọ̀ pé ewé jẹ́ òògùn jẹ́. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.